ẹ̀tọ́ ọmọlúàbí ni ká bá wọn sọ̀rọ̀ kí wọn ó gbọ́. ọmọ tí bàbá bá ń bá wí tó bá ń sorí kunkun. ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ Ológundúdú kọ́ o pé yóò parẹ́ máyé yóò rì sínú ọ̀tẹ̀. olóṣèlú tó Ológundúdú bá fún nímọ̀ràn tí bá ń yín mú tó ní kíní ń wí kíní ń sọ. ẹ pé kó lọ sí stúdíò kó lọ kó rẹ́kọ̀dù mi kó lọ kó gbogbo rẹ́kọ̀dù mi àná wá. èyí tí mo ṣe fún Babangida rẹ́kọ̀dù tí mo ṣe fún Sani Abacha bóyá yóò lè kọ́gbọ́n nínú orin tá a ti ṣe fún gbogbo olórí kunkun. èmi ò fi kú yọ Sani Abacha mi ò yọ Babangida àmọ́ ṣá lórí wíṣíà ló wà. ìmọ̀ràn là á gbọ́ táyé fi yẹ ni. ọmọdé tó bá gbàmọ̀ràn á bá gbà jẹun ìyẹn ti sú ọ jù. bí Sanwó-Olú ṣe jálágídí tó bó ṣe ní wèrè lórí tó Ológundúdú ni ó jáwọ́ lórí ọ̀rọ̀ sẹkítẹ́rìàtì Ìkòròdú local government council pé kó jáwọ́ lórí ọ̀rọ̀ wíwó Ìkòròdú local government secretariat. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò mọ̀ wo kò wo Ológundúdú ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ló fún Sanwó-Olú nímọ̀ràn pé kó jáwọ́ kó kúrò níbẹ̀. Ọbásanjọ́ wá níjọ́sí ó di president orílẹ̀-èdè yìí. ìgbà ọ̀rọ̀ ìṣèjọba dojúrú mọ́ bàbá Ìyábọ̀ lọ́wọ́ ó wá ta gbogbo iléeṣẹ́ tí wọ́n fi ń ṣètò ọrọ̀ ajé wa. gbogbo ìbànújẹ́ ilé-iṣẹ́ títà tọ́básanjọ́ ṣe nígbà yẹn ṣé kò kọ́ Sanwó-Olú lọ́gbọ́n ni ká tó wá máa bá a sọ̀rọ̀ kó pọ̀. wọ́n lè fẹ́ ta sẹkítẹ́rìàtì fún Shoprite. apariwo ewì lé Sanwó-Olú lórí. Sanwó-Olú jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ó pariwo ó lòun ọ̀mọ̀gbà tí wọ́n fẹ́ ta sẹkítẹ́rìàtì fún Shoprite. orí ló yọ orógùn tí ò tó dó bóyá iyán ni wọn ìbá máa fi gún bóyá èkùrọ́ ni wọn ìbá máa fi pa. ọmọdé tó bá lẹ́nu àgbà ń rùn yóò fi kó bora bí aṣọ. olóṣèlú tó bá ní ìmọ̀ràn Ológundúdú báwo aṣọ ẹlẹ́yà ló wọ̀. ẹ̀yin ọmọ Ìkòròdú ọ̀gá ẹ̀yin ọmọ Ìkòròdú oríwù Sanwó-Olú ti jáwọ́ o. wọn ò ta sẹkítẹ́rìàtì Ìkòròdú local government fáwọn Shoprite mọ́ o. wọ́n ti ní kálága Ìkòròdú local government council ọmọ báṣẹ́ ọwọ́ ẹ̀ lọ. gbogbo iṣẹ́ modern secretariat complex tó ti dúró níjọ́sí wọ́n ti ní kí wọ́n padà síbẹ̀ kíṣẹ́ lè máa lọ. ẹ̀yin ọmọ Ìkòròdú ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ iṣẹ́ ti di ṣíṣe ẹ dìde ẹ̀yin ọmọ afèlèjà. dédé ọmọ Ìkòròdú wọ́n ní ká kí Sanwó-Olú tó bá wa túwọ́ lórí títà Ìkòròdú local government council secretariat tí ò jẹ́ káwọn Shoprite ó jogún Ìkòròdú. níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ àṣà ọ̀rẹ́ mi ni Wọlé dúró dọ́là aleluya alága kanṣu gan ọ̀kẹ̀rẹ̀ kíákíá mọ́sámọ́sá wéréwéré iṣẹ́ ti ń lọ bí aago ẹlẹ́pọ̀n níbẹ̀. kẹ́tẹ́kẹ́tẹ́ lè sáré ràkúnmí lè sáré àtàná tí wọ́n ti ń lọ ẹṣin sì ń wọ́mọ̀ kò dẹ̀kẹ̀ tí ìbẹ̀rẹ̀ ṣeré ṣá. ọdẹ lológbò ọdẹ lajá onírú ẹran tí kálukú wọn lè pa ajura wa lọ tìjàkadì kọ́ Ológundúdú lọ̀gá àgbà. kò yé mi àmọ̀dí tó fi jẹ́ pé lójoojúmọ́ ṣáá lálága kanṣu Ìkòròdú ń sá fún mi. a ti lọ Ìkòròdú local government secretariat bí ẹ̀ẹ̀mẹ́ta ààrí sísá ló ń sá fún wa. Wàsíù Adésínà ni wọ́n ń porúkọ rẹ̀ mo fi nọ́mbà sílẹ̀ kò pè mí bẹ́ẹ̀ a sì fẹ́ bá ní gbólóhùn méjì. àwọn tó láyà tó lè dúró bá mi sọ̀rọ̀ wọ́n dúpẹ́ wọ́n foríṣiríṣi iṣẹ́ tó ti ṣe gẹ́gẹ́ bí alága kanṣu hàn mí. ibi tó somi sí ibi tó gbégbẹ́ bọ́ọ̀ lóríṣiríṣi gbogbo ibi tó gbé transformer sí àti gbogbo ojú títì tó là. Ìkòròdú local government council Ìkòròdú wọ́n lówó tí ń wọlé sọ́dọ̀ àwọn ò tó pín kò tó ti bẹ̀jù lẹ́kì kò tó ti kẹjà local government council lọ́pẹ́lọpẹ́ pé aláàánú lálága wọn ló ṣe jẹ́ kí wọ́n ríṣẹ́ gidi ṣe. tó bá já lága mùsùà bóyá ni wọn ìbá rí katapila gírèdì ọ̀nà. ọ̀gbẹ́ni Wàsíù Adésínà lọ́jọ́ kan àárírà wa. alága Ìkòròdú local government council àwọn àdúgbò kan ń bẹ táwọn ọkọ̀ akólẹ̀kódọ̀tí yín kì í débẹ̀. ẹ̀yin lẹ́ ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò lẹ́ ń fẹ̀mí àwọn èèyàn wéwu. ẹ lọ wọ̀pọ̀ èrò lójú pópó bí wọ́n ṣe pàtẹ sórí títì tẹ́ẹ̀rẹ̀ bẹ̀ rárá ká lé wọn. lílé wọn lọ pátápátá kọ́ kí wọ́n sún sẹ́yìn ni nítorí mọ́tò tí wọ́n lè yà wọlé ó léwu níbi tí wọ́n ń pàtẹ ọjà sí
ńṣe ló yẹ kálága káńsù ó ṣe ní túláàsì káwọn èrò lè kú lójú ọ̀nà. wọ́n ní yìnyín ní kẹ́ni ṣèmí Wàsíù Adésínà kú iṣẹ́ o. owó tó ń wọlé sí Ìkòròdú local government council àti gbọ́ tipẹ́tipẹ́ pó kéré ṣùgbọ́n iṣẹ́ ńláńlá ló ń gbé jáde fáwọn èèyàn. àwọn àrà tó ń dá ní Ìkòròdú local government council area ó kà mọ̀mọ̀ ẹ jẹ́ ká kí baba. alága tó ń tọ́jú opó tó tún tọ́jú ọmọ aláìní baba. ó ń tọ́jú arúgbó ó ń tọ́jú àwọn àgbààgbà nígboro lórí ọ̀rọ̀ empowerment tó ń ṣe lójoojúmọ́ nínú apá kẹta orin wa tí ń bọ̀ lọ́nà ibẹ̀ nìyẹn wà. orin Sanwolu versus Ikorodu apá kejì rèé. a dúpẹ́ lọ́wọ́ Sanwolu pẹ̀lú ìjọba wọn tá a pariwo fún tí wọ́n gbáriwo wa. gómìnà Sanwolu lòun ọ̀mọ̀ nípa ẹni tó fẹ́ ta Ìkòròdú local government secretariat fún Shoprite. mo ti kìlọ̀ fún yín tó ẹ̀yin tẹ́ fẹ́ fi Ìkòròdú local government secretariat gbà pààrọ̀. ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín ẹ bì kíápù ẹ lọ wọ́ọ̀nù ara yín ti létoko. gbogbo ẹ̀yin akótilétà òṣèlú ní Ìkòròdú ẹ lọ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ìkòròdú oríwù Ìkòròdú ọ̀gá Ìkòròdú in general kò ní bàjẹ́ o. ogun lọ́sàn-án olè lóru ó tó gẹ́ o. ẹ jẹ́ ká sinmi agbájá. ọ̀rọ̀ ilẹ̀ tá a kọ́ Ìkòròdú local government secretariat lé lórí. àwọn èèyàn kan ní ti mọ́sẹ́nẹ́ ni àwọn èèyàn kan ní ti sólébọ̀ ni. ẹ mọ̀ retí nínú apá kẹta rẹ́kọ̀dù tí ń bọ̀. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kunle Ologundudu ni. Kunle yín ni Kunle yín ni Kunle Ologundudu ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí irúnmọlẹ̀ tí lébìrì kọ̀kọ̀.